wọ́n ò kókè kí ni fẹ́ ṣe wọ́n ò kókè ẹ jẹ́ kí n forúkọ Ọ̀tẹ́dọ́lá kí n parọ́ kí sẹ́tọ́ máa gbọ́ Ọ̀tẹ́dọ́lá with the money tí ò ní fọ́ tí wọ́n lọ bá mo ti rí vision yẹn normally wọ́n gbá sísà ẹ̀yìn ìyàwó mi wọ́n lọ bá pé do you know me ó ní who are you ẹ̀yìn òbí rẹ̀ ti máa ṣakọ náà ẹ máa ṣakọ my name is Mr. Kayode Otedola. Oh, are you sure you're Otedola? Isn't it the same Otedola of DJ Copy? The same Otedola of Femi? The same Otedola of $10? Yes, I'm not just a person that used to be proud and arrogant. I'm just a simple person. So the best in me, GLK, Owani, Ragushimi, Mama Dowani. Okay, if that has really me one or two. Okay, before you even trust me, I have said yes. Money, money stop nonsense. Money is good. Check out my loss of me, Jare, Kowala, more dummy. You got my daughter already face me and face you. Only wait. Are you sure that you are the same? Yeah, it is me. Why not say you face me and face you? I just want to low profile, look of hair, like I just want to be, look of hair, a shaman. I'm not the, okay, go see wala. Yes, I know. What's that telling me one? Ìgbà tó dé nílé mi kò rí chair bẹ́ẹ̀ student bed lórí bẹ́ẹ̀ àwọn single bed tó máa ń pẹlẹbẹ yẹn tó máa ń lọ bá are you sure sit down ó ṣàdùn pé kí n máa ra kóòkì àti indomie fún ìgbà tí àṣírí máa tú ọ̀rọ̀ tí mo sọ tú mi kan ní ọ̀dẹ̀dẹ̀ sunkún bí ìdun kan ìdun tí kò ní dáa fún bó ṣe yọ níbi ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì mi nìyẹn tí mi máa yẹ báyìí mo ti rí ìdun yẹn ó dé wà close to it báwo ni ẹ pa ìdun yìí ní ìmọ̀ kan tí mo fẹ́ ṣe náà ṣé ó possible kó wọn Ọ̀tẹ́dọ́lá kíndùn máa wà nínú bẹ́ẹ̀dì Ọ̀tẹ́dọ́lá is that possible mo ní ohun tó ṣẹlẹ̀ bá mi tí mo máa sọ̀rọ̀ lọ́kàn lójú lọ síbẹ̀ what this is bad pork ẹgbẹ́ tí ó lọ́ọ̀ bọ̀ nílẹ̀ ọmọ ìyá mi ìdun ni wọ́n máa ń pè náà actually you are not ẹ̀dẹ̀ kan ṣe lose ẹ̀ nìyẹn money bokima erasa. May God continue to bless Otedola in riches, in long life, in health, in good health, in every good things of life. If you love Otedola family, clap. If you want to be like Otedola family, clap. Tó bá yẹ kó possible ni, máa lọ sọ́run, wàá wá sí ẹ̀. Ìgbà tí mo kọ́kọ́ bí mi tí mo rí pé Nàìjíríà fẹ́ lajú sí báyìí, mo rò bóyá lè Otedola ni màá lajú sí ni. Ìgbà tí màá lajú báyìí, mo kàn rí àwọn bẹ́ẹ̀dì 4x2 yẹn tó fi àwọn irin ayé àtijọ́ yẹn ẹ̀yin mẹ́rin ló máa wọ́ school film bí àwọn orin tó fi gbé dúró ní life don dey lead me 2-0 already kò sọ̀rọ̀ lórí ìyẹn náà. So now ladies and gentlemen, I want to call on this fantastic artist who ti perform.